kóró yìí ọlọ́run àwa fi fi ọlọ́run òkú nìkan kí wọ́n ké fún áàkè àwa fi fi ọlọ́run ọlọ́run ṣàánú Fẹ́mi Àfọlábí àdánwò kan tó lè fẹ́ yín báyìí ibi tí ó jà sí ọlọ́run nìkan ló yé. ẹ jẹ́ kí bisimilayi kẹ́kọ̀ọ́ aláwọ̀ kan ọlọ́run kó ṣàánú ẹ̀. آمين. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. Bàbá pírẹ́sẹ̀ntì fún gbogbo tampan tí ANTP náà wà ń bẹ̀. Inú ẹni tí inú rẹ̀ ọ́ bàjẹ́ kì í sẹ́yìn méjèèjì ní pé kókò náà ọmọ lẹ́yìn wà ló ń lọ. Ẹ̀yin ọmọdé ẹjọ́ ọbẹ̀ sọ fún yín pé kẹ́ wò gẹ́gẹ́ wọlé tí bàbá yín tán. Ẹ dábùn ẹ̀yẹ bí Dejo Tunfulu ẹ wò gẹ́gẹ́ wọlé tí Dejo tán ọlọ yẹnyẹn. والموت يفني من بقي. Dejo ní lọ Dejo Tunfulu tó wọlé jẹ والموت يفني من بقي. Ìyàwó Dejo akí ẹkùpẹ̀pọ̀ fún ọkọ ẹ sì lè rírú ẹ̀ mọ́ yóò ní gangan ọkọ àtìyàwó tíyàwó fi gbádùn ọkọ ẹ̀ obìnrin ní àdúgbò wípé kò sí kí mo lè ṣe fún Àkànbí kò ní bínú ojoogun yìí wò lára tiẹ̀ omi ò pé sọ́kọ̀ mi òun yìí máa ká ọ̀rọ̀ fún tiẹ̀ ó ti dúró lẹ́ẹ̀kan tó ti lọ wà lẹ́nu òun ní kẹta tó fi máa rántí ọkọ rẹ̀. Ẹ̀yin ọmọ ẹ má gbọ́kàn lẹ́nìkan àwọn ìtàn yẹn bí wà sí tiwa ẹ máa pe Ọlọ́run yín ń bẹ nínú àwọn eléré tíátà tó ti gbé ọmọ tí Dejo bí yóò bu ẹ̀ lòún bí ṣé ní àwọn arántí yín pẹ̀lú pé yóò gbé sẹ̀mú 10 kg wa èèyàn bímọ bíi 14 ní àgbégbà náà tọ̀ ọjà tẹ lọ gbé sẹ̀mú méjì yìí 10 kg méjì ní lọ gbé fáwọn ọmọ Dejo níbo. Bàbá yìí ti lọ ẹ̀tẹ̀ pamọ́sẹ́ ẹ̀sì ìṣẹ́ra yín lọ́kàn. والموت يجمع في ثرى بين المنعم والشقي. Ọ̀wọ̀ ìwò ẹ̀yìn ní òwò ìwé èèyàn lọ́wọ́ àlímúta. والموت فذكره وما وراءه. Ẹ máa rántí ikú gbogbo wa tá a wà bí ẹjẹ́ á máa rántí ikú wà máa wàrà àti ti bẹ lẹ́yìn ikú ìwọ ló nílẹ̀ elórí ẹbí oṣù kejì mọ gbẹ́sẹ̀ ní èmi àti bàbá yín ni wọ́n jọ bí èyí tó bá bá mi jí ẹ̀rọ ẹ̀yìn ọmọ ẹ̀ yóò lọ kò ní wọlé mọ́. Wọ́n gbà tó ṣe wàhálà wọ́n sì gbà lọ́wọ́ ọmọ rẹ̀ wọ́n sì gbàgbé lóòótọ́ yóò jìyà lọ́dọ̀ Ọlọ́run àmọ́ gbàgbé ikú ní fà á. Ẹ dábọ̀ ẹ̀yin ọmọ Dejo ẹ̀sìn ra yín lọ́kàn ẹ̀sìn wọ ara yín mú bẹ́ẹ̀ báwo ẹ̀yin báyìí ẹ̀ lè rí ẹni gangan Ọlọ́run nìkan lẹ́yìn ìgbéga pé yìí ìyẹn ń dì ẹlòmíràn ní dé ìmọ̀ tí ẹ̀ náà tó lẹ́rù kìí ṣe kó ṣèkà èèyàn bímọ 12 òun náà sáré bó làwọn ṣe yíò náà ṣe dé èèyàn sí ẹjọ́ wà á rántí pé jẹ́ lọ́wọ́ àwọn ọmọ Dejo Dejo ti rọ àmọ́ ẹ̀yin ọmọ Dejo ẹgbà pọ́lọ́wọ́ ọ̀nà. والموت فذكره وما وراءه. Ẹ máa rántí ikú ẹ̀sùn máa rántí tí ń bẹ lẹ́yìn ẹ̀. فمن براء. Ta ló lù ẹ̀ tó pápá bọ́sẹ̀ fún ikú kò sólù ẹ̀. وإنه للفصل الذي ينكشف به الحال فلا يستبي. والقبر روضة من Kí wọ́n agbélé alọ́wọ́ yìí. والقبر روضة
من الجنان أو حفرة من حفر النير إن يكن خيرا فالذي من بعده. Ẹ̀dá gbogbo ẹ̀ tí bá ń dé àpò jókòó lẹ̀ à ń sọ̀rọ̀ ọlọ́run lọ́wọ́ ọlọ́run tó ju bàbá bàbá ẹ̀ fún ọdún lọ. À ń sọ̀rọ̀ ọlọ́run ẹ̀ jókòó lẹ̀ ẹ̀dá pẹ̀lú jókòó lẹ̀. والقبر روضة من الجنان Ẹ̀dá pẹ̀lú jókòó lẹ̀. أو حفرة من حفر النيران إن يكن خيرا فالذي من بعده أفضل عند ربنا العبد. Ajẹ́tùmọ̀ bí jẹ̀jọ́ ní nǹkan lọ́rọ̀ ẹlòmíì ní ìsìnkú sì ní sọ́kó ní tí ó kì í jẹ́ sọ́dọ̀ rẹ̀ kẹ́mi kìíní ìwé lẹ́gbò ó tọ̀ mọ́ sì ní sọ pé lẹ́gbẹ̀ẹ́ lónìí yóò sì máa lò ó kó lámọ̀ títí wá òrì. إن يكن خيرا فالذي من بعده. Ẹni ọba dẹjọ́ ẹni ọba jágbà ìwọ ló kù ní dẹjọ́ ẹni ọba jágbà àgbà wọ̀dà lẹ́bẹ̀ẹ́ ní Abdulfatahida ìwọ ló kù ní dẹjọ́ ọwọ́ àdọ́wọ́ rẹ o bàbá rẹ fẹ́ yìí lẹ̀ fún un bá a ti ń wo ìyàwó dẹjọ́ bá a ti ń wo ìyókù àwọn dẹjọ́ ẹ wá síra yín lọ́kàn kọ́ bá rí kó ní 10,000 lọ́wọ́ àbúrò rẹ̀ kan wá gbé ẹ̀kọ́ wọn lọ́dẹ̀ wá fún kábí 6,000 ronú pé ẹ̀jẹ̀ kan náà ní omi kan náà ní ìgbà 5,000 wá ikú sí kò ní. Fawailun. Nígbọ̀ ẹjọ́ tí ó pé ìdólólóhùn fẹ́ òun ní fẹ́ nu kùkù gbogbo wa lájókòó yìí orú mú ni ilẹ̀ gbóná ní gbogbo ẹjọ́ tẹ́tẹ̀. والقبر روضة من الجنان. Ẹ máa gbọ́ ikú ìtí bẹ́lẹ̀ yìí rí ọ̀dá ọ̀wọ́lé oní ẹ̀fẹ́ ìsì yẹn nínú orúmú mi tí fi ń kọ́lá tìta sàárè wọn bẹ̀rẹ̀ ọ̀rẹ́ inú ilé mi self-contained ni kódà bí mo mọ́ bàtà sí ni àwọn bàtà slippers tá a máa bọ̀ sí ni ẹlòmíì sí ó sì di wèrè látara kó ráyé bàbá ìwọ́n àgbà ẹjọ́ kò lè bàbá ó ní ibi tẹ́mi mọ́ bọ́ bàtà sí ni àwọn bàtà slippers tá a máa bọ̀ sí ni àwọn àrùn ṣì ìtọ́mọ̀ ń tò sí ni ẹlòmíì náà sọ báyìí ókè irú àyè bá wọ́n tó ọtí tó ní yí ọ̀dà. والقبر روضة من الجنان. Ayé náà wà nú ẹ̀ ẹlòmíì du ipò ọlọ́run ti ń wó ọ̀nà báyìí pé ipò rẹ̀ náà yóò sì pa. أو حفرة من حفر النيران. Àwọn tí wàá pa ọ́ náà làwọn tí ń bẹ lẹ́yìn rẹ̀ tí wọ́n ṣe tó àkàṣà bàbá kò sí irú ẹ̀. Àwọn náà wọ́n lò sí ọdún wọ́n sì mọ́ kó lẹ́yìn. إن يكن خيرا فالذي من بعدهم. Ìwọ́n tọ́lọ́run bá gbà fún jòkó jẹ́ ó ní kankan tó ṣe fọ́lọ́run àfọ̀sí ọ̀rẹ́ ọlọ́run mọ́nàmọ́ná èsì ju ẹni tí ó pa wọn ọ̀la ní gidi ni. أفضل عند ربنا العبد. Mọ́nàmọ́ná èsì ju ẹni tí ó pa wọ́n ìtò owó kí ní ọ̀hún yọ ó sì dòótọ́. Bẹ́ẹ̀ bá fẹ́ mọ actor lónìí ìgbé ọwọ́ yìí yóò wọ́n fún gbogbo àwọn actors wà bíbá. Òkèlè wọlé ńgbà náà àmọ́ ọ̀rọ̀ tá à ń bá lọ ọ̀rọ̀ náà kọ́ tó àyàn láyé. Akí Òkèlè, you are welcome. Ọlọ́run ò ní pa náà rẹ̀. Àmín. Àwa kí Arímùnírù àmà àrá ń bàlí. Mùnírù ni mo rí. Ààrí à ń bàlí. Akí Mùnírù náà, you are welcome. Ọba tó fi yín ẹ̀dá yóò ní pa yín rẹ́ máyé la. Àmín. Àwọn ọmọ yóò wá dá bí fi yín lọ. Àmín. Alhamdulillah. So, والقبر روضة من الجنان أو حفرة من حفر النيران. ìgbà tá à ń bẹ ní fáàrí hàn wá. Bàbá wa láti ìgbà tá à ń bẹ fáàrí ahọ́n ẹ̀dá. Ọ̀tọ̀ lọ ṣe tẹ́lẹ̀mí fi ra èyí ọwọ́. Ọ̀tọ̀ lọ ṣe tẹ́lẹ̀mí fi ra bíyá máa tara rẹ̀. Wà láyò tó ṣe fún kan. إن يكن خيرا فالذي من بعده. Àyẹ̀lú náà ní irun mi múlá mi tó ń jẹ létí ju ẹ̀. Wọ́n á lọ sí Chinese salon ọ̀gbọ̀n.
bọ́ọ̀lù ọ̀dọ̀ yàrá bí ti ń bẹ lẹ́kùnlé náà yóò kì dáadáa àwọn ọmọ lọ sí Chinese salo ìlú wa lọ ra gbó gbèsè rí orí close to 600,000 kéré irun àwọn ìdí ẹṣin tí wọ́n gbé wá láti ilẹ̀ India lọ tẹ́ lò nítorí kíni ayé pẹ̀lú náà. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bá wa kẹ́dùn fún ikú Dejo Tunfulu kúlù náà ń gbogbo ẹni tí máa tún fún èèyàn pé kò ó ní kiri kú nísìnyí sọ́ọ̀fà yúnìhà àbọ̀ wá túbọ̀ tiẹ̀ náà. kúlù náà ń sọ́ọ̀fà yúnìhà. Tẹ́lẹ̀ bá ló kú èèyàn lórí Facebook ó lè pe èèyàn 100 ẹ̀ló láìdé tó owó Facebook ni kiri ti kú bó o ti wí òun. ìjọ kan bọ̀ wọ́n pẹ̀ nìkan wọ́n túbọ̀ tiẹ̀ náà fún wọn. kúlù bá kí n sábà yòókù ká. ẹ̀yọ́ máa Dejo ẹ má sọ̀rọ̀ gbọ́n wa kúlù bá kí gbogbo ẹni tí ń sunkún láyé lóde fún mọ̀ sí ọkọ mi o níbi òní tuntun ọkọ mi yìí bàbá mi o gbogbo ẹni tí ń sunkún wa. sọ́fà yòókù ká. a bọ̀ wá sunkún tiẹ̀ náà yọkọ̀ wọ́n máa sunkún ti bí náà. àwọn tó bá fẹ́ràn mi asọkún mi àwọn tí ọ̀fẹ́ rẹ̀ mi àrí ẹ̀yẹ́ tí ń túbọ̀ ti fẹ́ náà ẹni tó gbà báyá mọ́tò ní ọ̀pá o. kúlù bá kí n sáfà yòókù ká. gbogbo ṣogbóṣogbó asòkò tiẹ̀ náà. kúlù màsíkúrin sayọ̀ sá. kúlù màsíkúrin. ẹ wo ẹ dákun kó síta àwọn obìnrin tẹ̀lé dẹ́dẹ́ jòkó kó wá lọ àwọn ìyá Ìbàdàn sílẹ̀ ẹ dákun ìyá ẹgbẹ́ sí àyìn ẹgbẹ́ tó ti mú yín létí ẹ̀yìn rẹ̀ jẹ́ dákun àtọ́rọ̀ lọ́wọ́ àwọn òkúkú kàkẹ́ kó bí bàtà àtúnṣe wòlíì mọ́ làwọn kàkún. kúlù náà ń sáfà yúnìhà. ẹ̀yin ẹbí Dejo Tunfulu àní gbogbo ẹni tí ń tún fọ́ èèyàn láyé á tún tiẹ̀ náà bó ti wò ó síra rẹ̀ ọba àdán pọ̀ dàbí gíláàsì ọ̀bì ó kú jọkàn. kúlù bá kì í sáfà yòókù ká. gbogbo ẹni tí ń sunkún báyìí kan kú farabalẹ̀ mọ́sọ̀rọ̀ gbogbo pọ̀ asọ̀tì ẹ̀ náà. kúlù màzí. wọ́n máa wọlé ẹlòmíì wọ́n fi láyé. ẹ lọ́ọ́ kì í mọ́wọ́ gbogbo tó rè ní láyé wọ́n fi ṣe fáàrí kò sí tọ́kàn wá bẹ̀. àmọ́ lọ́wọ́ rántí pé ìjọ kan ń bọ̀ gbogbo tó ní ní àpò sí sí gbẹ̀yìn. àpò sí lérí ọmọ rẹ tó bí ẹ máa wọlé àwọn Dejo ni. bàbá ìdájọ́ ni bá wa lọ tí ọmọ wọn máa ní ìyàwó fúra. wọ́n kò sí sí nǹkan wá gbẹ̀yìn. bílẹ̀ ìdí tó yìí nígbà tó ní bá kú wọ́n kò sí lé lé yàyà olúmílẹ̀ yìí lọ sí o. ayé náà ni. mani àlá àfàlọ́wọ́ àlá. bàbá wa gbogbo ẹ̀yin actors tẹ̀ bẹ́ẹ̀ jòkó bàbá láti gbogbo ẹni ọ̀gá láyé ní wọ́n bá gbẹ́nu àwọn tíátà nìyí ẹni ọ̀gá ni ọ́ àṣetí ọba parí sí yóò máa ṣe. àmọ́ ta ló wá ga jù. mani àlá àfàlọ́wọ́ àlá. gbogbo tó ga láyé láti ọlọ́wọ́ bá ga jù wọ́n lọ. wìdá Dejo wìdá ó dìgbà. wìdá Dejo Tunfulu wìdá ó di àtúrí ọmọ láyé. wìdá níbo lọ ìlọ́dọ̀ Dejo ní ti Dejo tán yányán. wìdá ọmọbìnrin yìí irú àwọn àwọn olèlé gba tí wọn mọ̀ bá ń ṣe wá sí ní àyà jáde láwẹ̀wẹ̀rẹ̀ wọ̀nyí. irú aṣọ wo ni wọ̀nyí bí wá sí ní ìsìn ìjọba alẹ́pẹ̀ bọ́bọ́bọ́ bí wọ́n lábẹ́ lọ. wìdá ààrẹ abúlé àmàmì Dejo Tunfulu. ẹ dákun gbogbo ẹni tó wà bí ẹ kí mo ṣe Ọlọ́run pé Allahu Akbar.
Allahu Akbar. Ẹ tún wí lẹ́ẹ̀kan sí jama. Allahu Akbar. Ẹ wí ẹlẹ́ẹ̀kẹta bí kọ́lọ̀ wọn dá wa lóhùn. Allahu Akbar. Ọlọ́run wọlé mẹ́tẹ̀ẹ̀ta tàbí rẹ̀ tó ẹgbẹ́ kò sí tó tó mọ́. Ọlọ́run etí dẹ̀jọ́ ń bá ń kà lọ́wọ́ nísìn. Wọ́n bá ti pé tí ó kù mọ́ ni Ọlọ́run bá wa yí padà. Àmín. Sàárè lójú Ọlọ́run ò tó. Bàbá wa pírẹ́sidẹ̀ntì tá a ṣe báwọn wọn ṣàánú wa nílùú ńlá lọ́hùn tá a màkà wọn tó fi kóyà fún wa ni bí wọ́n ti kó gbogbo nǹkan sójú ọ̀nà aṣọ rọ̀kì tóun ikú yóò sì rọra wọlé báyìí lọ kọjá lórí àwọn security àwọn gàmọ́ kalẹ̀ láti ti kọjá lọ sí ẹ̀ nílò bá bàbá a ní bàbá èyí tẹ̀ ẹ́ ṣètò ọ̀pá ní. Fidau Rahman Dejo Tunfulu. Fidau ẹ̀yin lè Dejo ọmọ ṣe ẹ̀kún Dejo ọmọ láyéláyé wọ́n pàdé Dejo lánàá ẹ̀ pàdé ẹ̀ mọ́ èmi Dejo lájọ sọ̀rọ̀ tí Dejo ti tán ọ̀rẹ́ mi ní Dejo ẹ̀ lè bá wọ sàárè ibẹ̀bẹ̀ lóhun nìkan à ń fi ń faṣọ ya à ń fi ń di aṣọ Dejo awẹ̀ fún rárá rẹ̀ awẹ̀ fún gbẹ̀yìn Dejo awọsọ fún rárá rẹ̀ awẹ̀ lásọ gbẹ̀yìn àtúwẹ̀ náà à ń jí Dejo bí à ń jí ẹran. Fidau Rahman Dejo Tunfulu. Gbogbo wa ilé wọn ti dìgbà wọn di ẹran. Ìgbà sí fáwọn bàbá wọn dáadáa wọ̀nyí wọ́n jẹ́ ní Ọlọ́run gbogbo ẹ̀yin kan tẹ lówó tẹ ìfi ọmọ nìkejì lọ́wọ́ tẹ rántí ìjọ tẹ lówó náà lẹ̀ ìjọ tá a bá ń wẹ̀ yín àwọn àbá àti àwọn ẹ̀kú abẹ̀rẹ̀ Ọlọ́run ra abágbẹ́rẹ̀ mi bá fìtọ́ tá a bá fẹ́ wẹ̀ ẹ̀ ká fẹ́ ra wa ní àdìsá mọ̀tò bá gbà rẹ̀. Èlò ikú tá a fi kọ́ mọ́sálásí lè akọ́ ọ̀dẹ́ yìí wọ́n sì lówó kọ́dà kọ̀ dá sí ajábàlú òmò igi dábẹ́ tilẹ̀ tó rè. Dábẹ́ lẹ́yìn ẹ̀kú ní màtá ìlú tẹ́kù rẹ̀ ẹ̀mí kọ̀ ẹni tí ò ní ké pé yé ẹ̀bẹ́ ni ó ṣe yé làbẹ́ ẹ̀ náà ni. Ẹnu tí fi sọ pé èrè àwọn wàhálà àwọn aláàfáà yẹn ti pọ̀ jù náà ní ìmọ̀ ẹgbà lọ́wọ́ wá ń jẹta wọ́n lùdì ti jẹ́ nígbà ẹ̀kọ́ à. Àdìsábì ẹnu ni wọ́n sàgbà kó o sí ìwò. Àmọ́ bàbá wọn ìtọ́ láàánú wọ́n fi máa wá tọrọ àforíjì fún. Bọ́ọ̀ já sí bá ní Mahama ti rí nìyà. Bọ́ọ̀ bá láàánú èsì èèyàn kì í sọmọlúwàbí. Máa nalikọ́ka abadala abidina. Dejo Tunfulu àtúpàdé ẹ̀ mọ́ abadala abidina never. Ìlà fínàmì. Nínú ayé èèyàn àlejò ní gbogbo wa yìí. Gbogbo wa pátá àlejò ní wa. Wa amaruna kulla yawmin tanqusu. Dákun jẹ́ kí Ọlọ́run ó fi ríjì wá pẹ̀lú àti ìdàlú. Mo fẹ́ kí Múkàrí lásùnrè náà bẹ̀rẹ̀. Mo ti rí mọ́bìrì olójúgbòrò ọ̀gẹ́ yìí. Àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn tí ń bọ̀ ọpẹ́ ó jẹ̀ wá sí pé lówó tẹ ìrántí ojú ẹ̀ mọ́. Àyà ayé harami Ọlọ́run mọ̀ yé fún wa. Alimari hùjọ́ ifọ̀. Ọmọ èèyàn àlejò la jẹ́. Wa amaruna kulla yawmin tanqusu. Àwọn ìmọ̀mọ́ àgbà wá amaruna kulla yawmin tanqusu. Bàbá ti wá sùn tá a jí báyìí. Ẹni òkùjọ́ mẹ́wàá, òkùjọ́ mẹ́sàn-án. Bá a ti wà ní ìtẹ̀lómi ikọ̀ ọdún kan yóò sì máa dábàá 30 years to be start. Ẹlẹ́gùn láàrin wa ipò ẹlòmíì oṣù kan ló kù. Ó lè jẹ́wọ́, ó lè jẹ́ mi ọmọ Musa ọ̀sẹ̀ tí ó lè jẹ́. Yóò kó oṣù kan. Wọ́n ní wọ́n bá wọn bá sọ, pẹ̀lú dress code ìjọ ìrà ẹ̀. Gbọ́dọ̀ gbáyé bá wọn mi. Wọ́n ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n mọ̀ mi bẹ́ẹ̀ wọ́n mọ̀ tó kìkà. Ẹ̀rí kan. Dress code ìjọ ìrà máa lé rẹ̀. Àwọn ẹ̀fọ́ Hausa àwọn ọmọ wa ń di oúnjẹ. Ọlọ́run bí ìṣẹ́rífà ìwọ́n wà ní drinks. Ẹ jẹ eré ikú yà ní ọ̀dọ̀ ọlọ́pàá bá ṣe wọ́n. Kharajta mina dunya. Dejo ọjáde láyé, Dejo jáde.
ودخلت القبر. Agbẹ́dẹ̀jọ́ gẹ́gẹ́gẹ́, ẹjọ́ sọ̀rọ̀ máa ìkúdé. Ẹjọ́ lè wí kankan máa ayé tán. Àwa agbẹ́dẹ̀jọ́ bẹ́ẹ̀ ńlọrin àjò. Níbo ni dẹ̀jọ́ láǹdì sí? Ìlú tí ò dé rí òun lọ láǹdì sí. Nígbà nínú sítì náà báyìí. Òun ni sàárè. À ń pa àwọn ẹranko kan ní òkété. Nígbà nínú wa yìí táwọn òkété mi ò fi rí wa sí fírímù náà wọn. A ti ń tẹ ìwúrí nígbà tá à ń bẹ gé ìdí àgbẹ̀ ìyá yìí ló sáwọ̀ òkété náà tóbi ìyá yìí ló sáwọ̀ ọwọ́ agbọ́n táwọn náà ní brain spọ́ọ̀lù ọmọ àdébí àdámọ̀ èrí ọwọ́ àfi ṣe fírímù léèrè ibẹ̀ ni ọmọ gbà wọlé sí ẹlẹ́nu wa yìí ó ti yà kalẹ̀ wọ́n ti gbé spọ́ọ̀lù lásán ó ti yọ ìkalẹ̀ ibẹ̀ ni wọ́n ń gbà wọlé sínú ilé rẹ̀ lọ́wọ́ àwa ń gbé ẹ lọ dé ẹ̀rọ bẹ́ẹ̀ yàrá ti kan agbárí èèyàn tó yọ àyè èyí ọ̀họ́ bá sọ àdánù rẹ̀ eré àmọ̀dá wá wá ní ẹ̀sọ́ bẹ̀ wọ́n ní òkété ní ọ̀jẹ̀ wọ́n níbi tí wọ́n ṣe nù wọ́n bá gbẹ wọ́n bá yọ eré yẹn fún bẹ̀ wọ́n bá gbẹ wọ́n tó mẹ́rin níbẹ̀ tó ti tóbi wọ́n ní òkété ní ẹ̀wò agbárí ẹ̀dá kan bóyá mọ́níjì dàrẹ́kítọ̀ òun lágbárí rẹ̀ jẹ́ fẹ́rẹ́ múlí òkété. Agbárí èèyàn kí ló bí báàrí wo lòó ṣe tó gbé kò sírú ẹ irú ẹ bọ́ ọmọ ní òsì irú ọlọ́run nìkan ní òsì bọ́ olówó irú rẹ̀ ń bẹ bọ́ ọmọ ọ̀rọ̀ sọ ẹni ó ju ọ̀rọ̀ ń bẹ bọ́ ọmọ ọ̀rọ̀ gbàyàn ẹni tó tún gbàyàn mọ́ àlàfo tó lálùbáríkà ti di ẹ̀rọ ń bẹ bọ́ ọba lọ́gàá lọ jẹ́ gbogbo yẹn lọ kọ́ńsẹ́ tí wọ́n ń fi rí ibẹ̀ nìkan lọ́kọ̀ rẹ̀ ṣé báàrí mọ níwọ̀n ààyè tá a wà yí adébẹ̀ nìyẹn àádẹ́lùgbà tiwa bẹ́ẹ̀ bá dẹ̀ ní ká má lò ó ọmọ abẹ́rẹ́ ìlọrin o ọmọ sọ̀rọ̀ kí wọ́n pa ọ́ yóò fẹ́ rírìn lọ́gẹ́ ni bá a ti jókòó ìjọba ní kálukú ọmọ tú ara rẹ̀ nísìnyí jẹ̀mọ́ pé kálukú ọmọ tú ara ní ṣe ń bẹ ní ayé lòmí ẹ̀ pé awájagun nìyí nígbà tí ìsìnkú awájagun nìyí nítorí kí ni o ti rí ayé rí wọ́n ti fi ayé hàn. Ẹni àwọn ìyáwá bá dájú kọ àwọn ìyáwá Air Force ẹni wọ́n bá dájú kọ sí ti ọ̀bá ni àwọn ìyá táwọn burú wọn ò ní kọ́ kí alẹ́kọ̀ọ́ fún wọn sọ wọ́n lẹ́nu fún àtàlájà wọn jọjà ní oṣù tó kọjá wọ́n lè kọ́kọ́ méjì rẹ̀ kan lọ àwọn àdìrẹ ló nẹ́tíwọ̀kì kálé wọ́n àpá àwọn aláàjì èsì àwọn aláàjì gbọ́rọ̀ tẹ́lẹ̀ wọ́n pè pàtàkì ọkùnrin wọn tó náà ní òkúrọ̀ dáadáa wọn ẹ máa ń fẹ́ra yìí jáde ìyàní wọ́n bomi wá sọ́ọ̀bà mo ní jáde ní ohun tó mú tó ìkálukú bẹ́ẹ̀ ta ẹni sẹ́yìn tí wọ́n mú tí ì jẹun ní àgbẹ̀tọ̀ ilé wọn náà nì wọ́n ní kéèyàn dé ìyànà kọjá láago mẹ́jọ tráfíkì mú wèrè tó tó débẹ̀ á ń gbé ilé wọn náà nì ìrànlọ́wọ́ páàkó ní kéèkì kankan wọ́n ní ọ̀rẹ́ tí ààrẹ láti tá lò lọ́wọ́ yìí ọlọ́run òsì sọ déètì tí ó pa ẹnìkan kan fún wa òjijì náà ní òjì. Kọ́dí ṣẹ́ra pátálàáhù. Ẹ̀yin mọ̀dẹ̀jọ́ ọlọ́run gbé bàbá yín ga láyé ayé mọ̀dẹ̀jọ́ ọlọ́run fún níyì látàrí eré tíátà náà. Al-mautu báàbọ̀. Ikú tẹ wá rí yìí o ojú ọ̀nà ni o entrance. وهو يكشف أسراركم. Gbogbo ọmọ tí ń bẹ nínú ayé tí ìjọba nẹ́bí Ádámà ikú ni ó tú àṣírí gbogbo wa. Ikú bọ̀ wá tú àṣírí rẹ̀. بادر قبل حلولك في القبر. Dákun ọ̀ya tètè sí ọlọ́pàá yí padà kó tó dìgbà tó ń láǹdì sínú kòtò. Ògìgì ní kòtò ní ilé ẹgbẹ́ bá ti ta pákó yẹn tán tẹ́ pẹ́ ìlà. Àmàlàíkà méjì ni wọ́n. Ó sì di báyìí tọ́ba jẹ́ ní ìṣòro pápákó níbo ni àyè ọ̀tẹ̀ omi ọ̀pọ̀ lójú ẹ̀. لأن الموت torí pé ikú tẹ̀ ẹ́ rí ni. كلمة مكونة من ثلاثة أحرف. gbólóhùn mẹ́ta náà ni alifábẹ́ẹ̀tì mẹ́ta àlèmọ́ náà ni. سألة النطق. Mo bẹ̀ ọ́ ọ̀rọ̀ tó bá máa sọ dákun sọ ẹnu rẹ dáadáa dákun
gbà pé ìtọ́lọ̀ bá ṣe fún wọn ó ṣe dọ́gbọ̀ ẹ̀fẹ́ lómi gbogbo wa kọ́ la á sì ga láyé ẹ̀yin kan wọ́n hàn bẹ́yìn kan ti hàn yín tí ò sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá fẹ́ lo gómìnà láti get this guy wọ́n fà yín lásọ ya tí ẹ̀yìn ìlú èrè òní pọ̀ láti wà wọn dáadáa ìtọ́ pẹ́lá làwọn àdéhùn ọdún kéwì wọn ò tí ì njọ́ tí wọ́n ní ìdìbò ìsọ́ òun ní kàn sáájú kápá wàá tọ̀ wọ́n ní ẹ̀mí pa olóṣì dájú àwa tó fún olóògbóni ni àwọn ògbóni ẹsẹ̀ kan tó lò gbogbo yẹn jẹ yálà yàyà lọ́dọ̀ ọlọ́mọ ògbóni kọ́ ẹ̀ gbó bí ajájú àìkè àmọ̀ ni. bí wàá lè nǹkan náà sọ̀rọ̀ rà èdè òkè wèrè bóòlù wọn ṣe ọ̀rẹ́ ni ta ní ìlú báyìí. wọ́n ti wèrè mọ́lẹ̀ nítorí agbára àkèlè ráyé wọ́n gé ètè wèrè. wọ́n ti wá gé tán nítorí ẹ̀gbẹ́ wa gé tiẹ̀ tẹlifí ni wọ́n gé. wọ́n á tán ló wà bí ọ̀sẹ̀ bọ̀ ẹ dákun ọ̀gá láti ẹ máa bọ̀ ní ọlọ́run o. àwọn ọmọdé jọ ń bẹ́lẹ̀ ọ̀gá láti àti pàdé wáyé ti pẹ́ nínú pléènì láti pàdé àbí àti èyí tó ń kọrin tẹ́lú ẹ̀ mú ní abẹ́kúta yìí ṣe é fíw àwọn abẹ́rẹ́ ìta ẹ̀jọ̀ pàdé ní pléènì. ọ̀gá láti mo fẹ́ kárí kẹ̀kẹ́ tó tọ́ pàtàkì tá a kó fáwọn ọmọdé jọ ọmọdé àbí pé ẹ̀rọ àwọn àgbẹ̀lẹ̀ wọ̀nyí wọ́n sì gbọ́dọ̀ pápá kálukú sì túká lórúkọ tí yín nìkan. kọ́lọ̀ ń ṣàlù kálukú ni. bí ọ̀tẹ̀ yẹn bá kú lẹ́gbẹ̀ẹ́ yẹn gan yẹn máa ní fílẹ̀sì kásẹ̀ wá sọ pé ọmọ alálùbáríkà ó ní ìtẹríba inú àwọn artist tí ẹ̀wù gbéraga ò sí fún irú ẹ̀ ní Dẹ̀jọ́ ní ìrí kó bínú rí kò sí bí tó wà báyìí ọlọ́run yìí ń gbọ́ ó dẹ̀ máa ń respect her 3 days nígbà tó máa pàdéjọ wà ní Èkó hotel kékeré Tinubu mọ́tò kan náà la wà ìgbà tó ń dá mi lẹ̀ tó dé kíló wá pé bàbá mi tẹ̀mọ̀ pé tí wà á tòsí báyìí ìdẹ́ mo máa yọjú sí kó wá di bí ijọ́ kẹta fi àtọ́lọ́run sẹ́yìn àmọ́yé àwọn èèyàn tó ti torí kọ́mẹ́dì tó ń ṣe tí wọ́n di èèyàn ó pọ̀ ó sojúṣe gẹ́gẹ́ bí ẹgbẹ́ ṣẹ̀gẹ́ ibi tẹ́ bá dẹ̀ fi sí ibẹ̀ náà ló máa kọ́lọ́n kó fi ikú ṣe nísìnyí gbogbo àṣìṣe ẹ̀ pátápátá kọ́lọ́n kó bá foríjì káwọn ọmọ ẹ̀yìn kan yanjú. because kò ń ṣe ìdùnnú mi pé àpẹ̀sì too nice mi mọ bí màá ṣe sọ̀rọ̀ wọn. in fact ikú Dẹ̀jọ́ gan ó ti bà script kan jẹ́ mọ́ wa lọ́wọ́ báyìí because last time ṣáà ń gbàdá wa tí wọ́n ṣáà jọ sọ̀rọ̀ àyè sọ lórí role tó fẹ́ bá wa play because nínú gbogbo fíìmù wa a ṣe fíìmù ríṣà kó má sí Princess Lampo ọmọọba Dubai Dejo Tunfulu àti No Network àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àti Mr Latin àti Ògógó ṣẹ́tìrì àwọn cast yẹn alálùbáríkà cast ni wọ́n so kò sínú iṣẹ́ tó bá wà báyìí àlùbáríkà máa wọṣẹ́ yẹn so ya Dejo dẹ̀ ti ń bá wa ṣe bọ̀ tipẹ́tipẹ́ látàyè Kórèdé film láti jọ ń bọ̀ so ya later yà ń gbàtà náà wá di producer tàbí produce Mr Teacher London Tailor Baba Nepa Agbẹ̀lẹ́pọ̀n many bẹ́ẹ̀ yẹn ṣá so ṣiṣẹ́ ní ṣáká máa pè Dejo Tunfulu àjọ máa ṣe script ni àjọ máa mọ báyìí máa ṣe ni so Dejo dẹ̀ wá sí location wa bíi just ordinary actor so ṣá náà ti máa contribute síṣẹ́ wọn máa ṣe gbogbo ẹ̀ so ikú wọn báyìí ó ti bà odidi script ló bàjẹ́ mọ́ wa lọ́wọ́ so mo gbàdúrà pé kọ́lọ́n bá wa dárí gbogbo àṣìṣe wọn kọ́lọ́n bá wa dárí jì wọn kọ́lọ́n dẹ̀ bá wa kẹ́ wọn gbogbo bọ́jẹ́ ń kẹ́ àwa yúùtù náà gbàdọ̀ wà láyé kọ́lọ́n bá wa kẹ́ wọn jù bẹ́ẹ̀ lọ lọ́rùn tó pé Dejo èèyàn níwọ̀n Ọlọ́run gbogbo àwa producer most especially àwa YMP so a mọ̀ pé a sọ èèyàn ńlá nù so lágbára Ọlọ́run á bá wa kẹ́ wọn ẹni ńlá náà lọ́lọ́run máa ṣe wọn lọ́rùn tó pé èèyàn ńlá ni wọ́n láyé aláàánú ni Dejo láyé lágbára Ọlọ́run ṣe ọ́ dẹ̀ máa rí àánú Ọlọ́run gbà lọ́rùn ẹ ṣe gan-an. lákọ̀ọ́kọ́ náà iṣẹ́ fíìmù ò ṣe dá ṣe téèyàn bá dẹ̀ ti ní lọ́kàn ẹni tó ti bá àkìtì rí ni o àtẹni tó bá àkìtì rí ni o àbẹ́ni tó ti bá ẹni tó ti bá àkìtì rí àkìtì ni ẹbí ni gbogbo wa. téèyàn bá dẹ̀ wo ìlàkàkà ìgbìyànjú oníkálukú kó tó lè dé ibi tó dé
tó wá di ohun tó jẹ́ pé ọlọ́jọ́ wá dé àwọn yẹ kẹ́ mọ̀ pé onítọ̀hún yẹn lábẹ́ bó tilẹ̀ wù kó rí tó bá ṣe bẹ́ẹ̀ tó lọ nǹkan ńlá òun ló lọ lára ẹbí ni lára ọ̀rẹ́ ni lára àwọn adájọ́ iṣẹ́ kan náà ní so ó jẹ́ nǹkan tó dùnyàn máa pa ẹni tó jẹ́ pé ẹni tó máa ń pọ́nyàn lé ni mi ò rò bí mo tí ìwọ̀ṣẹ́ tíátà tí Dejo ti act tó dẹ̀ ti lórúkọ I'm talking about 20-something years mo tún wá wọ̀ náà Ọlọ́run tún wá ṣe Ọlọ́run ti ń gbàdúrà àyàn náà dọ̀ mo fẹ́ lè sọ pé kò sí yàtọ̀ nínú ìwẹ̀ láti gbà tí mo bẹ̀rẹ̀ àti máṣíwá and my last time I saw him was gbà tí mo tẹ̀ tó pé wọ́n sínú fíìmù mi ò mọ̀ pé wọ́n ti ẹ̀ sick mo invite wọn mo mọ̀ pé látàrí pé ó fẹ́ràn ṣẹ́ yìí ó dẹ̀ tún fẹ́ pọ́n mi lé kò fẹ́ sọ pé òun sick ó wà ó tún ṣáájú adó reset mi tàbí fẹ́ ya sí ni wọn gan ó dẹ̀ yá mo ṣe fẹ́ kò joy ó yọ náà mi kò dẹ̀ tún dá mi láàmú pé iye báyìí ni ọmọ iye tí mò ń gbà ọ̀ ṣe ó lọ ebi mo ṣe ń fowó lé wọn nítorí pé mo san owó yẹn so it's painful kò sí ọ̀tá fẹ́ ṣe sí. Well, it is painful but kò tún lè dùn wájú púpọ̀ jù náà nítorí pé tí kálukú bá dé bus stop ẹ ó máa ṣe kíni ó máa sọ̀kalẹ̀ bó tẹ̀ yẹ pé láti ọdún tá a ti jọ wà ẹ wo so far ṣùgbọ́n à ń dúpẹ́ fọ́lọ́run wípé kò kú lásán ó bí ọmọ sílẹ̀ ó ná rẹ̀ tẹ̀bí tara everybody là ń ṣe kíni là ń ṣe àjọyọ̀ pé à ń ṣàdúrà fún lẹ́nì iwájú tó kọjú sí Ọlọ́run tó kọjú sí kọ́lọ́run jẹ́ kó dáa ẹ̀yìn tó fi sílẹ̀ òun lẹ bí ará ọmọ ọ̀rẹ́ kọ́lọ́run má jẹ́ kó bàjẹ́ yá kọ́lọ́run dẹ̀ jẹ́ kí ọdún kó ṣe kíni kó jìnnà síra wọn ẹ ṣé gan gbẹ̀yìn fans wa catch you God bless you. kò sí ọ̀rọ̀ ikú là ń sọ nípa èyí bí ṣọ́ọ̀kì ló jẹ́ tẹ́ mọ̀ ọ̀tọ̀ ni pé bóyá èèyàn sì kìtì pẹ́ àmọ́ ní bóyá ẹni yìí dẹ̀ wá padà kú bí ẹni tó lọ sí location tó jẹ́ pé èèyàn lọ sí location jẹ́ ó dẹ̀ díjọ́ kejì ká dẹ̀ gbọ́ bẹ́ẹ̀ ẹ máa rí i pé ó jẹ́ shock but ẹ̀yìn orí tọ́lọ́jọ́ ṣe kò sí ẹni tí ò ní lọ ọlọ́kàn jẹ́ kí ọdún kó jìnnà síra wọn ni. pẹ̀tùrí gbà táwa kan ṣe kéré táwa náà ṣe kéré táì tí sọ pé a máa ṣe tíátà láti wo Dejo so bí àgbà ó ń ṣe ẹ̀gbọ́n bíi bàbá ni mo lè tún sọ pé Dejo jẹ́ and then bọ́n tún ṣe wà wọ́n jẹ́ ẹni tó free mọ́ ọmọ kékeré tó jẹ́ pé wọ́n ṣe tó máa wò pé àwọn eléyìí ò ṣe sẹ́ẹ̀tì mi so kò jẹ́ kí á dá ẹgbẹ́ àti ìpè bóyá alágbájá jù mí lọ understand nǹkan tí mo sọ pé so bí bá ṣe ìbáṣepọ̀ tí wọ́n bá wa ṣe kò jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé wọ́n fi àyè pé àbóyá wọ́n jù wá lọ nígbà tó jẹ́ pé age mate ni wá so ó jẹ́ àgbàlagbà tó rẹra ẹ̀ lẹ̀ tó ríra ẹ̀ nírì ṣàwáwù wà so èèyàn gidi ni wọ́n ó dẹ̀ jẹ́ nǹkan tó dùn wá gan ó jẹ́ nǹkan tó dùn wá gan because téèyàn bá even though téèyàn bá ní nǹkan tó pọ̀ téèyàn kan bá sọnù bẹ́ẹ̀ ó máa dùn yàn torí pé àwa àtàjọ ń ṣiṣẹ́ bóyá acting kọ̀ọ̀kan ló ń pa wá pọ̀ àjọ fúnra wa ní inspiration ọ̀nà kan yẹn náà ó ní nǹkan tó dí so kò sí ẹni tí ó dùn kọ́lọ́ bá wa tẹ́wọ́ sí afẹ́fẹ́ rere kọ́lọ́ dẹ̀ bá wa dá àwọn ọmọ wọn tí wọ́n filẹ̀ nǹkan tí bàbá wọn tí wọ́n gbáyé ṣe káwọn ọmọ wọn ṣe kàn ṣe jù bẹ́ẹ̀ lọ. Dejo Tunfulu jẹ́ èèyàn dáadáa sí wa pàtàkì jùlọ ó jẹ́ èèyàn kan tó máa ń fẹ́ kí ẹni tí ò tí ì ga kó ga in fact ó dùn mí gan ìgbà tí mo kọ́kọ́ dàbí ìgbà tí yẹ pé mò ń lálàá àbí bóyá nǹkan tí ò tí ì ṣẹlẹ̀ rárá ni because ìgbà tí èmi àti Dejo Tunfulu kọ́kọ́ máa close òun nígbà tí wọ́n ṣe Lagos to Benin ìyẹn ọ̀gá mi Mr. Latin òun ló ní fíìmù Lagos to Benin yẹn but mo wá rí pé ńgbà tá a dé location yẹn wọ́n kó tọmọdé tàgbà mọ́ra wọ́n kó everybody mọ́ra so àtìgbà yẹn láti bẹ̀rẹ̀ sí ní close ìgbà tí wọ́n wá ṣe dagini bọ̀dọ̀dẹ̀ tí no network àjọlé orin sí ni wọ́n tún kó wa mọ́ra in fact àbúrò mi gan tó jẹ́ Ebenezer Ọ̀dẹ́kunlé wọ́n kó mọ́ra in fact ní tiẹ̀ nǹkan tó ti ṣe ní ìgbésí ayé wa ó pọ̀ gan so ó jẹ́ nǹkan ìyàlẹ́nu sí mi nígbà tí mo gbọ́ pé wọ́n kú bò àdúrà mi ni pé k'Ọlọ́run bá mi fọ̀run kẹ́ wọn àti iwájú tó fi sílẹ̀ kó má bàjẹ́ ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ náà kó má bàjẹ́ gbogbo àwọn ọmọ wọn látòrí Òkìkí Sami àti ẹ̀gbọ́n wọn tó wà níwájú k'Ọlọ́run bá mi dáàbò bò wọn kókun wọn má jẹ́ òkú àkúfà k'Ọlọ́run bá mi dáàbò bò gbogbo àwọn ọmọ wọn. kò sí bóyá fẹ́ẹ́ ní ọba gbọ́ pé èèyàn kú náà ẹni tó súnmọ́ èèyàn yóò dùn yẹn ni ó dùn mí náà ni ó dùn mí torí pé bí Dejo ṣe dé tó oníkálukú tó wà ń bì bẹ́ẹ̀ kan lórí sí èmi àbúrò tèmi ni inú ilé mi ló túbọ̀ ẹbí kan náà ni wọ́n tó ó dùn mí dáadáa
òkè gan kò sí ní tá a lè fi dẹ̀jọ́ wé bí ọ̀kọ́jà màláíkà kan tọ́lọ́n kan máa mọ̀ràn tí ò ronú bó ṣe fẹ́ bàjẹ́ fún yàn nínú kọ́dà kò ró kẹ́nìkan bá kò ró kankan ayé ẹ̀kẹ́ simple ṣá. So Dejo is a kind of person tí èèyàn lè wò gẹ́gẹ́ bí màláíkà nínú kọ́mẹ́dì ọmọ ni alálùbáríkà ọmọ ni ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí Ọlọ́run ní ẹ máa dúpẹ́ lọ́wọ́ mi ní gbogbo tó kì í ṣe fún yín èyí tó sì ṣe fún wa iná a dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí tó ọba ìyàwó èrè kò sí tá a ṣe fún ọ torí pé o jẹ́ ká láwùn la ṣe rí ẹ̀bùn yìí láti proclaim tó bá jẹ́ wípé kankan nu wọn ò lè sọ̀rọ̀ ajó di ẹ̀bùn yóò lè hàn ó wá ya gbogbo alódenu ẹ̀bùn náà wá jáde ó sì wá mú Dejo sọ́dọ̀ ìwọ ló ní nǹkan ìwọ lọ́gbà ó ṣe Ọlọ́run. Dejo jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo kọ́ iṣẹ́ ní ọwọ́ Dejo Tunfulu ló sọ mí di ẹni tó fi tíátà jẹ ṣùgbọ́n mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn òṣèré tí wọ́n wá sí nípa ti Dejo pípẹ́ ẹ ṣe àdúpẹ́ ẹ kò ní bàjẹ́ àlefi ròyìn àlefi sọ fún gbogbo wa. ẹbí ìtì àwa lónìí àwa ṣe ẹ̀yẹ kan fún ẹni wa Dejo Tunfulu torí pé ikú Dejo Tunfulu ó fún everybody wa déègùn àmọ́ àwa fẹ́ ni o Ọlọ́run fẹ́ràn rẹ̀ jù wá lọ àwọn tó fi sílẹ̀ Ọlọ́run má jẹ́ kẹ́yìn rẹ̀ ó bàjẹ́ iwájú ijú tó dojúkọ náà iwájú náà máa dára sí Ọlọ́run wà pẹ̀lú àwa tá a wà náà. Ipa tí Dejo ti kó nínú iṣẹ́ tíátà ó pọ̀ gan kò ṣeé sọ tán ó pọ̀ gidi gan ni ọmọ dáadáa ni Dejo Kúnlé ọmọ dáadáa ni tí gbogbo èrò dẹ̀ mọ̀ pé ọmọ dáadáa ni ṣé ti ẹ̀rín ẹ̀ tó ń dẹ̀rín pààyàn ní ká sọ ni kò ń bínú kò ń jà onísùúrù èèyàn ni ó dẹ̀ ní sùúrù mo dẹ̀ mọ̀ yí pé Ọlọ́run àtẹ̀sí afẹ́fẹ́ rẹ̀. Èmi náà wà ń bí báyìí láti wá felicitate pẹ̀lú ọ̀gá wa aṣíwájú dáadáa Dejo Tunfulu tí wọ́n di olóògbé a wà ń bí torí wípé ọ̀gá yìí jẹ́ èèyàn dáadáa tí ìwà ẹ̀ dẹ̀ da wọ́n dẹ̀ jẹ́ ẹni tó wọ́n ní ìwà ìrẹ̀lẹ̀ wọ́n dẹ̀ kó àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn nídìí iṣẹ́ yìí wọ́n kó wọn mọ́ra a ṣàdúrà pé àwọn ọmọ tó fi sílẹ̀ wọn à ní sunkún lórí ẹnikẹ́ni nínú wọn ibi tí wọ́n dojúkọ náà kọ́lọ́n bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rí kọ́lọ́n wà pẹ̀lú ìdílé wọn èmi sọ̀rọ̀ púpọ̀ lórí máìkì. A dúpẹ́ fọ́lọ́run torí pé Ọlọ́run ló fún wa Ọlọ́run náà ló gbà inú tèmi ò dùn síkú Dejo o torí pa ti jọ wà ti pẹ́ ó ti lé 25 years tá ti wà but bó ṣe wọ Ọlọ́run bó ṣe ṣe kò sí nǹkan tá a fẹ́ ṣe àdúrà kan tá a máa gbà ní pé Ọlọ́run bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ràn wá lọ́wọ́ tẹ́ fowó lẹ̀ àní kọjú kú o tó yájú ò ní pa gbogbo wa o Ọlọ́run bá wa tẹ́ Dejo sí afẹ́fẹ́ rere. ẹ jẹ́ àfi àkókò ìṣe lọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ tẹ́ ń wò wá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ wà nílé ni ẹ̀yin tẹ́ wà lọ́fíìsì ni gbogbo ibikíbi tí ẹ bá ti ní àǹfààní orí ọ̀fẹ́ láti máa wo ètò yìí èèyàn jankan lẹ́tọ̀ tí ẹ ti láǹfààní láti máa gbọ́ èmi ọmọ yín tí wọ́n ń pè ní májẹ̀mú tuntun popularly known as MJT mo fèrè ṣàlọ fún yín ni I appreciate every one of you ẹ̀ẹ́dẹ́ka ó yẹ ká tẹ̀ kọrin fún bàbá kó tó di pé a kúrò lórí ètò yìí orin tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ará kẹ́ máa kọ tẹ̀lé mi báyìí ni wípé ẹ kọ wípé màá sún olùfẹ́ kó sì má sinmi lórí ilẹ̀ aya olùgbàlà rẹ̀ a fẹ́ ọ ṣùgbọ́n Jésù fẹ́ ọ jù Dejo Tunfulu súnre ilé ló lọ tààràrà Dejo relé o ilé ló lọ tààràrà ẹ ṣé gan. gẹ́gẹ́ lágẹ́lì pé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ lágẹ́lì pé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ lágẹ́lì pé bàbá falí lọ lágẹ́lì pé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ lágẹ́lì pé bàbá fatai lọ lágẹ́lì pé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ lágẹ́lì pé bàbá Moise lọ lágẹ́lì pé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ bàbá Sami bàbá Òkìkí lágẹ́lì pé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ àwọn ọmọ wọn ṣe dárò lágẹ́lì pé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ ẹbí ojúlùmọ̀ wọn ṣèrántí lágẹ́lì pé ènìyàn mímọ́ lọ gẹ́gẹ́ àwọn òṣèré lọ́kùnrin lóbìnrin